eléri ṣe pàtàkì. Ọ̀rìn kì í ilé ẹjọ́ gan gbà láàyè láti Jerí. Àyẹ̀ ò àyèrè rẹ̀ ò. Wọ́n fẹ́ mọ̀ bóyá ọ́nìnì bóyá orí rẹ̀ pé. Wọ́n fẹ́ mọ̀ bóyá ọ́nìnì bóyá ó ti gbọ́n ó ti tójú bọ́. A fẹ́ mọ̀ bóyá ọ́nìnì ọmọ òun kì í ṣe. Kọ́ bá lọ sílé ẹjọ́ kọ̀yà ọ̀ràn ó dá lùgbàmù nìkan nìyẹn á yúbẹ̀. Mo ti lọ rí mọ́yà ọ̀ràn nílé ẹjọ́ ní eléri lè yí o eléri lè yí. Wàá rí pé agbẹjọ́rò ọ ní òdì kejì. Àbèlọ adájọ́ àbí májísírèètì bí kàn jàre o pé wọ́n fẹ́ yiri ọ̀nìkòpera lélérí wọ́n fẹ́ yiri rẹ̀ o lọ́pọ̀ gbà wọ́n bá ti tiná bọ eléri ni ọyọ́ mọ̀ dájú bóyá eléri èké ni àbí ọ̀nìkẹ́ mọ̀ ohun kì í ṣe débi pé adájọ́ ni àyọ̀ká ọ̀rọ̀ rẹ̀ àyọ̀ká sí lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa eléri mẹ́ta kan kó jẹ́ pé grade 1 ní náírà láyé líbe àti ní ọ̀run. Kó bá lọ sínú Jòhánù kínní orí 9 ẹsẹ̀ 7. Ìwé mímọ́ wí èèyàn mẹ́ta òkú èèyàn mẹ́ta ní Jerí lọ́run. Irú èrè kan sẹ́yìn jẹ́ èrè òtítọ́ ni èrè òdodo ibi mímọ́ ọ̀tẹ̀ àbáhàn èsù burúkú kọ̀ọ̀kan núran kọyọ̀ mọ́ ọ̀tẹ̀ ṣàtìlẹ́yìn ìbìtà lọ sùn rádaràda èèyàn mẹ́ta kìí Jerí lọ́run èèyàn náà ní mẹ́ta lọ́kan ohun ìjìnlẹ̀ ní o ọ̀rọ̀ mẹ́ta lọ́kan èṣù káyọ̀ yanjú níbi ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ wí èèyàn ní mẹ́tẹ̀ẹ̀ta ni èèyàn ní Jerí lọ́run èèyàn ní ṣàmọ́ọ́sí èèyàn ní àpúrúfù ń kẹ́ ṣẹlẹ̀ nínú ayé líbe ọ̀kan lọ́raran òun ní àbálòdùmarè èèyàn jù wọ́n pè ní Elohim òun ní àbá òun ní ẹlẹ́dá òun ní kòkárí òun ní lọ́run àtayé òun ní èrí kọ́ bá ti jẹ́ nǹkan bá ti wí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀ káìka náà kọ́ bá ṣàyẹ̀wò rẹ̀ fínífínífíní wàá rí i pé ọlọ́ọ̀tọ́ ni Ọlọ́run wàá rí rẹ̀ gbọ́n náà nípa ọ̀rọ̀ torí pé Jòhánù kínní orí 9 ni ẹsẹ̀ 7 èèyàn mẹ́ta lè Jerí lọ́run Ọlọ́run bàbá ọ̀rọ̀ yìí ni Jésù Kristi òun gan ni ìwé mímọ́ kàn rẹ̀ tẹ̀ ká gbé ká ẹ̀ka kò jẹ́ pé inú rẹ̀ láti rí ìyè láti rí àrídá ayéra gan ìkejì òun ni ọ̀rọ̀ kó bá dẹ̀ o Jòhánù orí 1 ẹsẹ̀ 1 àtètè kọ́ ṣe ọ̀rọ̀ ẹ̀yà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run gangan òun dẹ̀ lé ọ̀rọ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run bàbá nìna ọ̀ra rẹ̀ náà ní ọmọ rẹ̀ ọ̀kan ṣoṣo náà nínú ìgbìmọ̀ràn nínú lọ́síran nínú ìṣesíran kí hàn ní mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ lọ́run kẹ́ Jerí lọ́run wọ́n bá ti lọ́ nínú ọ̀rọ̀ ayé rẹ̀ àtúpalẹ̀ mò ń ṣe kọ́ bá yọ̀mọ̀ kọ́ bá gbàdúrà àbí kọ́ bá wá nǹkan kí hàn ní mẹ́tẹ̀ẹ̀ta bá ti tì ọ́ lẹ́yìn kọ́ ẹ̀ka ọ̀rọ̀ Ọlọ́run kọ́ gbàdúrà ẹ̀ sábà rẹ̀ kẹ́ lókè ọ̀run kẹ́mi Ọlọ́run lè ru ẹ́ sókè kẹ́ tọ́ ṣíṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti yanjú ọ ti yanjú ọ̀ní bá wọ́n àbáhàn ní mẹ́tẹ̀ẹ̀ta ṣe Ọlọ́run fi rán mi sí Ọlọ́run ọ̀ní bá wọ́n àbáhàn ṣe ayé rẹ̀ yóò lójú lẹ́yìn ayé gan èsì bí a yà sí lọ́run àfi ọ̀run àpáàdì ìgbè kò jẹ́ pé ìrakọ̀ kọ̀yìn sí mẹ́tẹ̀ẹ̀ta lọ́kan ìyẹn ẹ̀mí èṣù Sátánì àti ìrakọ̀ kójọ bí ọlọ̀tẹ̀ ọ̀run àpáàdì ò ní ibùgbé ayérayéran bàbá ni kọ́tẹ́yà
ẹ̀kọ́ ọmọnì náà tí àbẹ́ náà ni wàá gbọ́ nípa ẹ̀mí mímọ́. Ní àtètèkọ́ṣe nìkan ọlọ́run fẹ́ dá ọ̀run ayé líjújú ẹ̀mí ọlọ́run jáwé rábàbà lórí ibú. Ìhan ni mẹ́tẹ̀ẹ̀ta ni èsùn ayẹyẹ kan fẹ́ ṣòwádìí rẹ̀ kàn lọ sí inú ìṣẹ̀dá ayé gan. Ìhan ni mẹ́tẹ̀ẹ̀ta náà ni kan àkànjá dá ọ̀nìyàn ní àwòrán rárá. Àwòrán wà mímọ́, àwòrán ọ̀nìkan lágbára láti ṣẹ̀dá, àwòrán ọ̀nìkan yóò ṣeun kò jẹ́ pé a mú jáde láti inú múrìn. Àwòrán ọlọ́run dá o. Àwòrán ọlọ́run, àwòrán ìwà ìrẹ̀lẹ̀, àwòrán ọlọ́run ìwà jólóòtọ́ ètí wọn lọ rí nínú àbùdá ọlọ́run. Ó dá ọ̀nìyàn ní àwòrán ara rẹ̀. Ìhan ni mẹ́tẹ̀ẹ̀ta ni lọ́mọ sọ ọ̀pọ̀ kan ṣẹ̀dá. Ìhan náà ń dè Jerí lọ́run. Èsì kan tí a ṣe o wà á kọ̀yìn sí ọ. Jẹ́ a ṣe lérí ayé rẹ̀. Kọ́ bá hùwà gan gbéra rẹ̀ aṣíwájú ilé ẹjọ́ ràn. Kọ́ jẹ́ ń ṣiyìrì rẹ̀ o. Kẹ́mi ọlọ́run kéye o. Kí ọ̀rọ̀ ọlọ́run bíbélì kéye o. Kí àbára kẹ́ lọ́run kí a wí òṣùbà rẹ̀ lè yí ọmọ mi àyẹ̀yẹ̀ lè yí. Ìhan mẹ́ta ni ní Jerí lọ́run o. Kọ́ bá ronú pàdà ẹ̀ṣẹ̀ rẹ torí pé ní ìgbà kan ṣẹ̀dára tí ọ̀nìkan kó aṣìnà. Ayọ̀ dálébi náà torí pé ẹ̀yà náà ẹ̀dẹ̀ lójú àjọba náà láti yàn yí kó rè á. Ádámù àtọ̀yà rẹ̀ ń yan kó rè hàn. Wọ́n dẹ̀ gba òdájọ́ rán. Wọ́n dẹ̀ lé wọn jáde kó ní ọgbà Édẹ́nì. Wọ́n náà lónìí wọ́n yóò yan kó rè ọ́. Kọ́ bá ronú pàdà ẹ̀ṣẹ̀ nìkan gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ọlọ́run ń ṣetí láti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ó bá ṣetí láti dárí. Ìhan ni mẹ́tẹ̀ẹ̀ta ajá kan agbénú rẹ. Ìhan ni ìyá Jerí. Kọ́ bá fẹ́ nà ọ́ sùn burúkú. Kọ́ bá fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀. Kọ́ bá fẹ́ rìn lọ́nà kẹ́ẹ̀yẹ. Ìhan láàdá ọlẹ́kùn wí mo ṣe o. Ọ̀rọ̀ ọlọ́run ayé kò mo ṣe. Kọ́ bá gbàdúrà sọ ọlọ́run ayé kò mo ṣe. Ẹ̀mí ọlọ́run ayé kò mo ṣe. Nígbà kan ni wọ́n bá ti ní ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta bá kẹ́ ẹ ṣọ́ kẹ́ ẹ darí rẹ̀ kẹ́ ẹ ṣe. Èyí ò ṣìṣe. Torí náà gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Kọ́ bá ti gba Jésù kọ́ ti gbà àrùn gan rú ọ̀rọ̀ kù mẹ́sàn bá ẹ̀mí ọlọ́run ẹ̀mí mímọ́ ni òní aṣàlàyé rẹ̀ ya kọ̀ wí nǹkan ní sọ o bóyá kọ́ gbà òun náà á ru ọ́ sókè láti gbà ẹ̀mí èṣù ní òwú kọ́ mọ́ gbà òun ní ṣalárinà láàrin ẹlẹ́ṣẹ̀ àti Jésù Kristi ọmọ ọlọ́run. Kọ́ bá ti mú ọdọ́dọ̀ Jésù Kristi kó gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ kó ronú pàdà kó gbà pé òkú rẹ̀ lórí igi àgbélébú fún ìwẹ̀nùmọ́ ẹni kọ́ kí Jésù kẹ́ dáríjì ọ́. Jésù náà ajákùnrin á fà ọ́ lọ á fà ọ́ lé ọ àbá rẹ̀ gbé lọ́rẹ̀ ayọ̀ àgbàdúrà wí àbára kẹ́ lọ́run ọ̀wọ̀ ní fórúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé òfẹ́ tẹ̀rẹ́ ni kí mi ṣe láyé kan tí í ṣe lọ́run jíjẹ ọjọ́ mi kò mí lónìí dárí ẹ̀ṣẹ̀ mi jì mí mo ti dárí ẹ̀ṣẹ̀ ju ẹ̀rá kọ ṣẹ̀mí àti bá a bá a lọ àdúrà rẹ̀ á lùtùmọ̀ níwájú Ọlọ́run. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kí mẹ́ta lọ́kàn lè gbénú rẹ̀ kárí ibi dé sílé ìjọba Ọlọ́run.